Ilé ẹjọ́ ti sọ arákùnrin kan tó na ìyàwó rẹ̀ sẹ́wọ̀n o. Ilé ẹjọ́ májísírèètì Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn ní ọjọ́ ajé Monday ti sọ arákùnrin Fatai Quadri ẹni ọdún 57 sẹ́wọ̀n lórí ẹ̀sùn pé ó na ìyàwó ilé rẹ̀ Rukayat Quadri ẹni 50 ọdún nínú fọ́nrán fídíò kan lórí ìtàkùn ayélujára láìpẹ́ yìí títí di ọjọ́ 17 oṣù kẹwàá tí ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú. Quadri ẹni tí ilé ẹjọ́ fẹ̀sùn kàn pé ó dá omi àlàáfíà inú ilé rẹ̀ rú tó sì na ìyàwó ilé rẹ̀ nílùú Bàrà nílé ẹjọ́ ti sọ wípé ìwà náà níjìyà lábẹ́ òfin abala 355 Criminal Code Volume Kìíní ìwé òfin ọdún 2006 tí ìpínlẹ̀ Ògùn ń lò. Àmọ́ ṣá adájọ́ májísírèètì P.O. Ọdúnsì wá sún ìgbẹ́jọ́ náà síwájú títí di ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti wá fi àrídájú hàn pé ọwọ́ àwọn ti tẹ arákùnrin Fatai Quadri yìí ní ẹ̀ka Ìgbẹ́bà Divisional Police Headquarter Ìjẹ̀bú Òde. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọ́tọ́lá Odùtọ́lá wá jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ṣọwọ́ sáwọn oníròyìn pé ìwádìí fi hàn pé gbọ́nmi sí omi òtó náà kò ṣẹ̀yìn àríyànjiyàn láàrin lọ́kọ-láya.